a máa rí pé ìbéèrè ni wípé kí lẹ fẹ́ kí mufti tún ṣe. Ìbéèrè mi ni wípé kí lẹ fẹ́ kí mufti tún ṣe o. Kí lẹ fẹ́ kí mufti tún ṣe o. Èyí tó bí ìbéèrè mi yìí kò tayọ wípé Allah kádàrá kí n bá fídíò wọn kan pàdé short fídíò báyìí ni. Ọmọkùnrin tí ó sì kọ́ọ̀tì fídíò náà jáde voice ẹ̀ jáde ní abẹ́ fídíò yẹn. Inú mi dùn bí mo ti gbọ́, àmọ́ bí mo ti ń sọ̀rọ̀ yìí mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí pẹ̀lú ìdùnnú, inú mi ò dùn rárá, inú mi ń bàjẹ́ gan, wallahu shahid. Kí lẹ fẹ́ kí mufti tún ṣe? Kí lẹ fẹ́ gbà lọ́wọ́ mufti? Kí lẹ fẹ́ kí wọ́n ṣe? Ọlọ́run kádàrá kí n come across fídíò kan tí mufti ti búra. Èyí tó súnmọ́ jùlọ ni pé Kùránì ni wọ́n gbé dání, wọ́n fi búra. Èmi ò mọ̀ fọ́ìsì ọmọkùnrin tó kọ́ọ̀tì fídíò yẹn jáde tó ń padà sọ̀rọ̀ lórí fídíò wọn yẹn ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ìbúra tí mufti búra rèé o nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Right up tẹ́ni tí ó wá kọ lókè fídíò yẹn, right up yẹn ló bà mí nínú jẹ́ púpọ̀ jù. Right up náà bà mí nínú jẹ́ gan púpọ̀ jù lọ, pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ táwọn yẹn náà ti máa ń sọ. Ẹnìyẹn ní ìbúra èké lẹ́nu mufti aládò. Èèyàn fi Al-Qur'ani búra, wọ́n sì tún dáko wọn, orúkọ ara wọn, wọ́n dáko màmá wọn. Síbẹ̀síbẹ̀ ẹ̀tún kọ right up wípé ìbúra èké lẹ́nu mufti aládò. Èmi ò bá má sọ nǹkan kan lékè ọ̀rọ̀ yìí torí pé àwọn àfáà tí wọ́n kájú òṣùwọ̀n wọ́n ti sọ̀rọ̀ níbàámu tírù mi yóò tiẹ̀ lè ṣàlàyé. Ọlọ́run ti ní káwọn èèyàn sọ̀rọ̀ níbàámu lágbègbè àwọn táwa lérò yìí pé Ọlọ́run ní kí wọ́n wà lórí dáadáa. Láti gbà tọ́rọ̀ yìí ti ń wáyé mi ò mẹ́nu bàárí. ń tọ́dún mélòó sẹ́yìn níjọ́ tọ́rọ̀ yọ kọ́kọ́ wáyé, handkerchief la kọ́kọ́ gbọ́, wọ́n fa handkerchief nù yàn, wọ́n ò fi nù yàn, ìgbà tó yá ọbọ̀ sórí àdó. Ọ̀rọ̀ yìí wáyé, ọ̀rọ̀ yìí di àwọn ariwo kọ̀ọ̀kan sí kejì. Ẹni tí ó fi handkerchief nù yàn, ẹnìyẹn jáde nígbà yẹn, ẹnìyẹn búra ọlẹ́nìkan kan ọ̀ràn oníṣẹ́, ó ní ìfẹ́ ló jẹ́ kóun ó ṣe tó ń ṣe. Níjọ́ tẹ́ ń sọ̀rọ̀ handkerchief yìí, mo bẹ̀ lọ́wọ́ bá Allah dídásí mi yìí, ìwọ̀nba tí mo fẹ́ sọ yìí mi lè sọ́tàn lé nẹ̀gàn torí mo rí pé mo notice wípé ẹsẹ̀ mẹ́ta ni mufti sẹ́yìn, ẹsẹ̀ mẹ́ta. Tí n bá wá ní kí n kó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ìfẹ́ kó gùn, bóyá kí n sọ ẹyọ kan lénìí, méjì yòókù kí n wá pa á pọ̀ bóyá lọ́wọ́ alẹ́ ní insha Allah. Ẹsẹ̀ mẹ́ta ni mo rí pé mufti sẹ́yìn. Ta àkọ́kọ́ ni wípé àkọ́kọ́ ọ̀rọ̀ yìí wọlé látara handkerchief. Níjọ́ tá a gbọ́ orí mídíà láti gbọ́, wọ́n fa handkerchief nù yàn, wọn ò fi nù yàn, mi ò sọ kálímà kan lórí ọ̀rọ̀ yẹn. Ìgbà tẹ́ni tí wọ́n fi handkerchief nù lójú àbí nǹkan, tẹ́ni tó fa handkerchief nù yàn, òun náà jáde ó ṣe fídíò ó búra. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ṣé dáadáa lẹ wà? Abáríkà jí mẹ́yìn ní Ọlọ́run kó sẹ́mi àti ní kò lórí dáadáa. Ntẹ́ fẹ́ gbà, ntẹ́ fẹ́ kí mufti ó ṣe, ntẹ́ tún fẹ́ gbà lórí ọ̀rọ̀ mufti kò yé mi. Wallahi. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì sọ̀rọ̀ àwọn di analysis lórí ọ̀rọ̀ ọ̀sàdó kò sàdó, ẹ wòye fídíò tọ́pọ̀lọpọ̀ ti ṣe. Ǹjẹ́ ẹ lè káyé fídíò tẹ́ ti ṣe lórí ọ̀rọ̀ àdó? Ǹjẹ́ ẹ lè káyé èèyàn tó ti jáde lórí ọ̀rọ̀ yìí? Ǹjẹ́ ẹ lè káyé episode tẹ́ ń ṣe lórí ẹ̀? Ẹ sì gbàgbé wípé àwa mùsùlùmí nìkan kọ́ là ń wòran yín, àwọn tí kìí ṣe mùsùlùmí àwọn náà ń wòran yín. Èròjà tẹ́ ní wọ́n lò láti fi ṣàkóbá fẹ́ nìkan àbí láti fi bà tẹnìkan jẹ́. Èròjà àwọn abọ̀rìṣàmánì kì í máa ṣe èròjà àwọn mùsùlùmí. Ìgbà tẹ́ ní ẹnìkan ló lọ́wọ́ sí àìsàn ẹnìkan, sẹ́mọ̀ pé ayé Al-Qur'ani nìkan lẹ̀ ń dórí ká. Ǹjẹ́ ẹ mọ̀ wípé gbogbo bá jẹ lọ ọgbọ̀n ó jẹ bọ̀? Tẹ́ ẹ bá ń tẹnu mọ́rọ̀ yìí, ẹ wòye èèyàn tẹ́ tó ti jáde, ẹ wòye fídíò tó ti wà online lórí ọ̀rọ̀ yìí. Ṣé ẹ ti wá rẹ́dì láti lè understand ara yín, kẹ́ understand matter yìí pé bó ló dé dúró? Ẹni tó bá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ mọ̀ yìí pé ọ̀rọ̀ ìbànújẹ́ mọ̀ lọ́rọ̀ yìí. Ẹni tẹ́ wá tìràn mọ́, ẹni tẹ́ ní òun ló lọ́wọ́ sí ti ń tó ṣẹlẹ̀. Èmi ṣẹ̀ṣẹ̀ rí fídíò wọn láìpẹ́ yìí ni.
ẹni yìí gbé alukurani ó súnmọ́ pé alukurani ni wọ́n gbé lọ́wọ́ torí wọ́n ní gbogbo ègún tí ń bẹ nínú tírà yìí táwọn bá mọ̀ nǹkan tó ṣe lágbájá wọ́n dákọ̀ ara wọn wọ́n dákọ̀ ìyá tó bí wọn gbogbo ègún tí ń bẹ nínú alukurani táwọn bá mọ̀ nǹkan ẹ̀ kó máa jẹ́ táwọn síbẹ̀síbẹ̀ ẹ̀ tún kọ lórí fídíò yẹn wípé ìbúra èké látẹnu mufti aládò ṣé bẹ́ẹ̀ bá tiẹ̀ ro tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ní igun méjì ikọ̀ méjì èmi àti yín ò sí ń bẹ̀ wọ́n gbé wá bá wa àwọn tí ń bẹ ń bẹ̀ tọ́rọ̀ sojú wọn tí wọ́n bá tiẹ̀ ń sọ àwọn nǹkan kan nínú ọ̀rọ̀ yìí pé bó ti ṣẹlẹ̀ rèé àwọn ẹnìkan fa kájí fún ẹnìkan fa àdósẹ́ nìkan lápò à sí ń bẹ̀ bọ́rọ̀ náà ti wá lágbára tó létí ọ̀pọ̀lọpọ̀ ń pé kéèyàn fa àdó síyàn lápò wàláhì ilẹ̀ azim lọ́dọ̀ tèmi àájò lèmi sírò ẹ̀ mọ́ ẹni yìí ń ṣáájò wọn torí pé ọlọ́mọba aláàní já àkúnfà sèkún bìnàbà in fatabayyanu an tuzibu qawman bi jahalatin fatusbihu ala ma fa'altum nadimin tán bá gbọ́rọ̀ wá báyìí ẹ ṣèwádìí nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ náà láti ń rí ẹ̀rí wípé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹnìkan ò ní lọ́wọ́ sí kẹ́nìkan ó lọ́ọ̀lẹ̀ kéèyàn ó ní stroke kó wá jẹ́ pé nìyẹn ló ṣe ẹnìyàn wàá gò títí àdó tẹ́nìyẹn wá fi ṣe nǹkan yẹn yóò tún padà wá béèrè padà pé ẹ bá mi mú àdó yẹn ó ní zikọ̀ sí yín nìyẹn nìyí mufti ní confidence sí yín èròjà tó bá jẹ́ pé lódodo ẹni yìí tún wá àjò yẹn tún wá débi pé mufti yìí tún wá ṣàlàyé fún yín gẹ́gẹ́ bí ntẹ́yìn náà sọ ọ̀nà táwọn náà gbà rí àdó yìí pé àwọn èèyàn ni wọ́n fáwọn káwọn máa fi ṣèṣúra torí pé ipò táwọn dé yìí ẹni yìí tún wá fìdí ẹ̀ múlẹ̀ fún yín wípé táwọn bá gbàdó yẹn padà o ẹni wọ́n ní àfi káwọn ó pẹran àbí nǹkan káwọn ta ẹ̀jẹ̀ lẹ̀ àsínbẹ̀ ṣebí láftàgbà tí nǹkan ti ṣẹlẹ̀ tán ní fífàdó sí ni lápò tó wáyé ókè tó bá jẹ́ pé handkerchief ló kọ́kọ́ wáyé pé gbogbo ẹ̀ ó wọnú ara wọn ẹ̀yin tẹ̀ ń dá sí àtọmọ kéwú ẹ̀ sì wá tún sí ẹlòmíì nínú yín ẹlòmíì sì sí episode bíi 15 ẹlòmíì gan olóhùn tí débi tó ń lọ lérí kíni episode 1 2 3 4 5 bẹ́ẹ̀ bá wá lérò wípé mufti yìí ni tẹ́ ẹ bá lérò páwọn ni mufti yìí wọ́n gbé alukurani àbí wọ́n gbé tírà wọ́n wá ṣépè wọ́n láàánú ara wọn ṣé kò tó láti nǹkan bí ọdún kan sẹ́yìn àbọ̀dún méjì sẹ́yìn ni mo ti ń lérò wípé tí mo bá láǹfààní tí mo lè ríkì mufti yìí ni wípé àwọn ẹni yìí ẹ búra ní public kẹjẹ kí wọ́n mọ̀ pé ẹ̀ mọ̀ ń pa ẹ̀ mi wàá mọ̀ pé àṣẹ mufti gan wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ti búra èní lèmi tó rí fídíò yẹn ẹni tó wá búra tí wọ́n ní táwọn bá mọ̀ ń pa ẹ̀ kí làánà ọlọ́run làánà pé kó máa jẹ́ tàwọn ṣé kò tó kẹ́ ní bìlífù lórí ẹ̀ ìṣẹ̀lẹ̀ tó wáyé níjọ́ tẹ̀yìn gbọ́ àtọmọkéwú àtàfà àti gbogbo olólùfẹ́ ibi tí stroke ti wáyé ẹ mọ̀ pé ẹni tó bá ní nǹkan tí ń ránú ayé kò sẹ́ni tá ìsàn yẹn ò lè ṣe kò sẹ́ni tí ò lè ní stroke àtẹ̀mí àti ọlọ́mọ́sà kó wáyé òní tẹni tó dé lárí kí la mà ti ń bọ̀ pé èèyàn ní stroke àwọn èèyàn tó jọrú wọn láyé àwọn èèyàn tán bá wà ní pòsíṣàn tààrà ayé tí wọ́n rán nǹkan nú ayé tí làákàyè wọn ń ṣiṣẹ́ kọjá nítorí yẹ ká máa lò ó fún náà máa sábà ní stroke àìsàn tó jẹ́ pé kò síbi tí ò ti lè wáyé wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ ní nǹkan tó ní í ṣe pẹ̀lú processing láti inú ọpọlọ wọ́n lọlẹ̀ bẹ́ẹ̀ àbí ẹgbẹ́ wọn jòkó ẹ̀yìn ẹsẹ̀ wọn kan ẹni ó ti sì pé ń gbọ̀n nǹkan kan àìmọye àwọn tí wọ́n lókọ bíi tiwọn àwọn aláṣìkí àwọn olówó àwọn lọ́lá tí ma sábà ṣẹlẹ̀ sí everybody náà nìyẹn níjọ́ àkọ́kọ́ tẹ́mi kọ́kọ́ gbọ́rọ̀ yìí pé àwọn fàdó sí ni lápò wọn fàdó sí ni lápò bó ti jẹ́ ọjà sí pé mo gbà hello ẹ kásán ẹ pè mí padà in the next 30 minutes inshallah madam.
láfta àgbà tí mufti tún búra tí wọ́n gbé Al-Qur'ani dání èyí tó súnmọ́ jùlọ nìyẹn pé Qur'ani ni wọ́n máa gbé dání yẹn torí wọ́n ní gbogbo ègún tí bẹ nínú tírà yìí wọ́n dákọ̀ ara wọn wọ́n dákọ̀ mọ̀mọ́ wọn tó bá jẹ́ pé àwọn bá mọ̀ nípa àìsàn tó ṣe lágbájá gbogbo làánà Ọlọ́run tí ń bẹ nínú tírà yìí kó máa dé bá wọn kó máa jẹ́ tàwọn. lẹ́yìn ìbúra yẹn kí lẹ tún fẹ́ kí wọ́n ó ṣe ó sì yá wọn náà sí wọ́n mọ̀ wípé nínú ẹ̀sìn wa kò dáa tó kò lọ tó ẹ̀rí rẹ̀ òkúnná tó kéèyàn gbé Al-Qur'ani kéèyàn fi búra àbí kéèyàn gbọ́wọ́lé ẹ̀rí ni wípé tá a bá fẹ́ búra wàláhì kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ kẹ́lẹ́ bá ní confidence lórí ìbúra wọn kẹ́lẹ́ bá ní belief nínú wọn bóyá yẹn ló jẹ́ kí wọ́n tún na Kùránì yẹn sókè pé èmi lágbájá ọmọ lágbájá mo búra lórúkọ Ọlọ́run wípé tírà yìí táwọn bá máa ń pa tí ń ṣe lágbájá gbogbo ègún Ọlọ́run kó máa jẹ́ tàwọn. torí pé ẹ̀rí ni wípé man kana halifan falyahlifu billah aw liyasmut tá a bá fẹ́ búra ká búra pẹ̀lú orúkọ Allah man yahlafa bi ghayrillah faqad kafara aw ashrak gbogbo ẹni tó bá ti búra yàtọ̀ sí tó yàtọ̀ sí Ọlọ́run ọba Allah kó forúkọ Ọlọ́run ọba búra ó ṣe ṣíríkù okay káfi Al-Qur'ani náà búra sifatullahi náà sáà ni ọlọ́pẹ́ sífà Ọlọ́run náà Al-Qur'ani àmọ́ ká wá gbé dání nítorí pé wọ́n fẹ́ please yín wọ́n fẹ́ kẹ́ understand yín pé àwọn ò mọ̀ ń pa tó ṣẹlẹ̀ wọ́n wá na Al-Qur'ani sókè ṣé kò yẹ kẹ́ẹ̀tìrí sísì pé àìsàn yìí láì jẹ́ pé lọ́wọ́ má dámọ̀ nínú ọmọ ẹ̀dá kò lè ní ìpèníjà àìsàn ámbèlè tàṣí ẹni tó wà ní pòsíṣàn tó jẹ́ pé wọ́n rán nǹkan nínú ayé tí wọ́n rán làákà yìí sẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà sẹ́ni tí bá rán làákà yìí sẹ́ ó súnmọ́ kẹ́nìyàn ní sókè àtẹni táìmù kò sẹ́ni tí ò lè ní àti mi àti yín Ọlọ́run mọ́sálà wa kẹ́mọ wá tíran rẹ̀ mọ́bì kan táwọn bá wá lérò wípé ẹnìkan ló fi sàwọn mufti yìí lọ́wọ́ sí i sẹ́ẹ̀rí kẹ́mọ wá jáde kẹ́ni mufti wá búra ẹ̀ ń ba bàbá yẹn nínú jẹ́ sí i ni ẹ̀ kó wọn yóò ẹ̀ ràn wọ́n lọ́wọ́ rárá kò yẹ ká tún máa rí nǹkan tí ó máa bà wọ́n nínú jẹ́ ọ̀rọ̀ yìí máa ń nílò yẹ kẹ́ ẹ sọ fún wọn pé bàbá àtàdóni àtàkàtìfù kan ni wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah nǹkan kan ò lè ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dá kan àyàfi ntọ́lọ́mbà kádàrá pé yóò ṣẹlẹ̀ kọ́mọ ẹ̀dá ní ọwọ́ nínú tó bá séèyàn Ọlọ́run bá láàánú tó wọ́n bá fún wa ní ìdí ní kò ní ṣeéṣe kẹ́ máa wá lọ kẹ́ máa bọ̀ kẹ́ máa sọ lójoojúmọ́ ẹni kó wá búra ẹni tó bá lóun mọ̀ ń pa ẹ̀ ẹni kó búra àkọ́kọ́ náà nínú tẹ́ ẹ fẹ́ kí mufti yìí ó ṣe ó wù yín ẹ fẹ́ bẹ́ẹ̀ kí mufti ó jáde kí mufti ní mo mọ̀ nípa ẹ̀ ẹ fẹ́ kí mufti ó jẹ́wọ́ ṣé tí mufti bá jẹ́wọ́ yẹn ṣé yóò tán ọ̀rọ̀ pé ìgbà tó ti wá lónìí nísìnyí tọ̀ àyà mọ̀ bá tiẹ̀ lọ yóò dìran tó sí ni àbí kò ní sẹ́rù mọ́ nínú tẹ́ wá lérò pé nígbàgbọ́ sí gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ́ ń claim tẹ́ lérò pé mùsùlùmí ẹni yìí mufti wa mú wọn gbé Al-Qur'ani dání wọn tó wá fi búra nídìí kẹ́ tó máa fà á lọ tó bá jẹ́ pé àwọn bá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ fẹ́ bóyá káwọn kan jáde ká pé ikọ̀ kínní ikọ̀ kejì kí kálukú ṣàlàyé ẹlòmíín ní gẹ́gẹ́ báwọn náà ti sọ wípé Ìlọrin máa lájà ni Ìlọrin kì í parí ìjà mọ́kìfù Ìlọrin lórí kí Ìlọrin ó lájà ká má parí ìjà lọ́pọ̀lọpọ̀ ń tó bá ṣẹlẹ̀ pé ọ̀yá ẹjọ́ tó síbẹ̀ ọ̀yá bẹ̀rẹ̀ ọ̀nà ọmọ bínú ọ̀yá ẹ̀túká wàláhì ó lọ pẹ̀lú súnà láwọn agbègbè ibì kan torí pé ń bẹnu àwọn ọ̀rọ̀ kan tó bá ti ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ru ẹjọ́ ẹ̀ ìjà yìí ò ní parí táwọn àgbàlagbà bá ti wá rí pé tẹ́lẹ̀ ìbá ti bẹ̀rẹ̀ ẹjọ́ tẹ́lẹ̀ ìbẹ̀rẹ̀ ẹjọ́ tó máa ti pé káì ẹjọ́ yìí dákẹ́dákẹ́ ọ̀yá ẹ̀gbọ́n rẹ ni ọ̀yá bẹ̀rẹ̀ ọ̀nà ọmọ bínú torí pé wọ́n ti rò pé kẹ́ ẹ rojọ́ nísìn nígbà míì tán bá fẹ́ dájọ́ wọ́n fi ní ẹ má ro kíjà yìí ọmọ parí o ẹjọ́ tẹ́ bá mọ̀ pé tẹ́ bá ro ìjà yìí ò ní parí ẹ má ro kẹ́ ẹ má retí pé káwọn kan ṣẹ̀ṣẹ̀ pé wọ́n jọ àwọn àgbàlagbà kan ká pè wọ́n kán wá sọ bó ló ti ṣẹlẹ̀ kẹ́ni tí ọ̀mọ̀wọ́ mẹsẹ̀ wá ti ràn mọ́ rẹ̀ bóyá kó lè bá pílíìsì yín pé èmi ni ẹ má bínú ẹni èmi ni mo ṣe ṣé yóò bí dáadáa ṣé àrọ́mọdọ́mọ wọn ṣe lè fojú rẹ̀ wò wọ́n mọ́
ẹ lè fojú rẹ̀ wò wọ́n àwọn ọ̀rọ̀ kan bẹ kò ṣeé sọ kódà tó bá jẹ́ pé lódodo lọ̀rọ̀ yẹn wáyé ambele ta se àìsàn tó ṣẹlẹ̀ yìí ta ni ò lè ṣẹlẹ̀ sí èèyàn ńláńláńlá àti tálíkà láì kò sẹ́ni táìsàn yóò lè mú kò sẹ́ni tí ò lè ní stroke kẹ́ni yìí wọ́n káwọn ní stroke kẹsẹ̀ tó ọmọ àwọn ẹni kọ́ jẹ́wọ́ ibi tó bá fàdó ṣe ẹyin olólò àdó ràn wọ́n lọ́wọ́ rárá ń kàn kún bànújẹ́ bàbá yẹn ni ràn wọ́n lọ́wọ́ rárá gẹ́gẹ́ bí ọmọ kéwú ẹ̀kejì níjọ́ àkọ́kọ́ bí kálukú ṣe máa rí sèṣí ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni nígbà tá a kọ́kọ́ gbọ́ wípé mufti wọ́n ní kí wọ́n fàdó sẹ́nìkan lápò wọ́n fàdó sẹ́nìkan lápò nítorí kọ́kọ́ wá sọ́pọ̀lọ́ tèmi ni wípé tẹ́ ẹ bá ní mufti ni wọ́n lè sàṣẹ́ nìyí àwọn náà sóògùn sí wọn àwọn náà fàdó sí wọn lápò ká má bàa dìde má àbí kálí bá kú kí lè rí mufti tá a bá ní ká gbé ìyẹ̀wò láwùjọ nílẹ̀ Yorùbá ta ló ní kímà láwùjọ yẹn ṣé ẹni yìí ju mufti lọ pẹ̀lú kímà débi pé mufti máa wá lérò wípé ẹni yìí ń dí mi lọ́wọ́ tá a bá gbé kímà wọn rana mufti ẹ wá lọ wo kama atake yan kele yìí fẹnu sátare kele yìí ká sọ̀rọ̀ ní bámu náà pé ntẹni yìí sọkọ dá ẹnikẹ́ni yìí jáde kọ́kọ́rọ́ rẹ̀ jẹ́ ẹni tó wúyọ dá ta làwọn èèyàn fẹ́ atake tó fẹ́ tó mufti ẹ̀yin ò rí sí wípé ẹni yìí àkàdá Ọlọ́run kan ní ìmọ̀ ìdẹ̀ra tọ́lọ́run wá ṣe fún wọn o tábà wá lò ní bámu ẹ̀sìn ó lè jẹ́bi lẹ́jọ́ dáadáa ó lè jẹ́ dàkejì àmọ́ ta lè yẹn lè àtáàkì bẹ́ẹ̀ tá a sọ iye rẹ̀ ò ní ti bọ́ síbẹ̀síbẹ̀ aṣọ yìnyín wá bọ́ ẹ tún gbọ́nà mi wọlé ẹ gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ kálukú ṣe analysis lórí ọ̀rọ̀ yẹn bó ti wáyé pẹ̀lú àdó pẹ̀lú bó ti ṣẹlẹ̀ dépò pé kò yẹ kí mufti yìí rí ẹnìkan tí ó support wọn mọ́ yí pé abatẹnijẹ́ lẹ́ni yìí lóòótọ́ síbẹ̀síbẹ̀ ẹ wo ọgọ́rùn èèyàn tí wọ́n rí sí wípé ẹ̀ ń bínú ẹni yìí ni ibẹ̀ ló yẹ kẹ́ ti fura wípé láì jẹ́ mufti ẹni yìí láì jẹ́ mufti rárá kí màtẹ́ni yìí ní láwùjọ ẹni tọ́lọ̀ wọn bá gbégbà fún ni ẹni tọ́lọ̀ ní kọ́ máa ráyé nífẹ̀ẹ́ sí ni kọ́dà àwọn fídíò kan bẹ tẹ́ ń padà ń gbé jáde ẹ̀fẹ́ kíkálukú wa ká máa rí sí wípé ẹni yìí ṣẹ́ni eré kíkálukú yín gbà bẹ́ẹ̀ ẹ̀ ń gbé àwọn fídíò tí wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn wá padà tó fi mọ́ fídíò kan tẹ́tọ́ kọ́ ti jáde ibi tá ti sọ pé iye èèyàn ti ń lo rana lọ́wọ́ báyìí àwọn mọ iye ìgbà tí wọ́n lò dà kí ẹ máa ṣe dé àwọn ilé mọ̀lẹ́gà yìí níjọ́ tí mufti ń sọ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sọ yìí àwọn náà ò ní mọ̀ wípé mídíà ó débi ìdúró kí wọ́n sọ ọ̀sẹ́ni tí ò ní sọ̀dọ̀ àná nìyẹn àná nù bó ní èèyàn bá ti wá dáa kọ̀ọ̀kan lọ́mọ inna Allaha ghafurur rahim al-islamu yajubu man qabla ṣebí ń tẹ́ kẹ́ni ṣebí ń tẹ́ kani bẹ́ẹ̀ ni yìí bọ́lọ̀ tí wá fún ẹni yìí lápàlẹ́ tó fún ẹni yìí ní kímọ̀ tó láwùjọ aṣọ yìí mọ̀ ni tẹ́yìn ọba wá rí lásọ yìí tẹ́yìn ọmọ wọn gẹ́gẹ́ bí pé ògo wá lẹ́ni yìí ìmí ìjáde nínú yín ẹ̀ obi tí ń pẹ́ kéwú ẹ̀ ẹni tí ọmọ kéwú kọ́mọ kéwú lẹ́ fún wọn sáadà tí wọn bá máa ṣe bẹ́ẹ̀ bu tiyín náà ni tí wọ́n bá máa yí yín ni ẹ̀yin gan ló yẹ kí wọ́n arrest ọmọ kéwú ìkàkùkà nítọ̀ ṣebí tẹ́ kọ́ wọn ni amẹ́lẹ̀ tàṣe sálùbáríkà ò ti já tọ́rọ̀ bá wá délẹ̀ báyìí tí wọ́n gbé ọ̀rọ̀ wá bá wa bẹ́ẹ̀ tó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ń bí àwọn sàhábà wípé ṣé kò ń ṣàlàyé fún yín iṣẹ́ rí tọ́lọ́lájú kéèyàn máa gbà àwẹ̀ lọ tọ́lọ́lájú kéèyàn máa kírun lọ tọ́lọ́lájú kéèyàn máa yọ sàká lọ àwọn sàhábà ní bala ya Rasulullah àwọn ọmọ Ànábì sallallahu alaihi wasallam sọ pé ní àtúnṣe láàrin islahu sáàtì bẹ́yìn kéèyàn ṣàtúnṣe láàrin oníjà méjì nígbà tẹ́nìkan bá ní àdó ni wọ́n fi sáwọn lápò táwọn ò fi gbádùn mọ́ lódodo jirahul qulub la yuhza ọgbẹ́ ọkàn kò sí gbàgbé kò sí ẹni tó bá lọ́wọ́ sí ìfàsẹ́yìn èèyàn ẹni tó bá lọ́wọ́ sí ìjákulẹ̀ èèyàn èèyàn nígbàgbé ènìyàn mọ́nú ayé pé ó sì bá tèmi jẹ́ báyìí
àgbàbẹ́ àmọ́ dénú ẹ̀mí ẹ̀yin tẹ́ ń gbọ́ dénú ọkàn yín tẹ́ bá fẹ́ bọ́ọ̀lù onírọ̀rùn ẹ sì gbà wípé ibi tẹ́ ń tìràn mọ́ yìí ẹni yìí mufti yìí lè ṣe Yorùbá lẹ́ni tó bá kú tó gun rẹ̀ ọ̀kan ni ìwọ̀n balẹ̀ yẹn bínú rú wọn mọ̀ ṣé kẹ́ni tí wọ́n bá kú ṣé mufti ò dogun wọn ni kí ni ó bọ́ sọnù lọ́wọ́ wọn kí ló máa bọ́ sọnù lọ́wọ́ wọn tí tó máa jẹ́ àǹfààní tó máa jẹ́ èrè fún mufti ẹni tí mufti lè tó bá jẹ́ pé wallahu alam tó bá jẹ́ pé èèyàn máa ń sàṣìyàn ẹni tó bá ju yàn lọ ní kíma lèèyàn máa ń sàṣì wípé ń dí mi lọ́wọ́ ẹja mú kú káwa náà ò lè bá rí bẹ́ẹ̀ dé títí dè ní wájú ni mufti wà gbogbo ọ̀rọ̀ tẹ́ bá wò lè fẹ́ máa gbé jáde lénìí nínú tí wọ́n ti sọ kódà ńgbà tí ìjọmọ nìyẹn fẹ́ sẹ́mi náà bóyá last year yẹn tí mo tún come across àwọn fídíò kan tí mo ní sẹ́lẹ̀ náà ń bẹ́nu yìí tí wọ́n ti kó jẹ later mo padà rí sí wípé ìyẹn ní gbogbo ohun tí mo bá ti sọ àti mí tẹ́ bá tún bá pàdé mo kó jẹ tọ́ tábà wá retí pé lọ́kọ̀ọ̀kan nìkan yẹn jú ẹ̀ pé èyí tí mo wí báyìí tọ́ mo kó jẹ ó ti kó gbogbo ẹ̀ sínú wallahu alam Ọlọ́run nìkan ni ok gbogbo nǹkan wá sọ yẹn nínú tí wọ́n máa ń sọ tó máa ń clear láwọn ọ̀rọ̀ míì tó la kúfùrù lọ tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀dà èyí tí wá sọ bẹ́ẹ̀ wọ́n ti sọ bẹ́ẹ̀ mọ́ ìgbà táwọn agbọ́rọ̀ wá bá wà yín tẹ́ni tí wọ́n ní wọ́n fàdó sáwọn alápò òun ló bí àìsàn èyàn ló bí kinní kan ṣebí tọ́lọ́wọ́n bá wí ni pé wà yín tọ́ ifatani minal mu'minina iqtatalu fa aslihu baynahuma fa in baghat ihdahuma ala al-ukhra faqatilu allati tabghi hatta tafiya ila amrillah ṣebí táwọn agbọ́rọ̀ wá bá wà yín ìjà dé láàrin àwọn èèyàn méjì nìyẹn pé òun lọ́sà sí mi òní bẹ́ndì ọ̀rọ̀ ṣebí ibi tó yẹ kẹ́yìn ó padà sí ni wípé wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah torí pé sẹ́dítì tàwhídì bá ti bọ́ mọ́yàn lọ́wọ́ wàhálà ni ẹ wá wòye fídíò tí kálukú ń ṣe ẹ wòye ọ̀rọ̀ àwọn abọ̀rìṣà náà sì ń gbọ́ ẹ wá ń sọ pé àwọn wá padà ń ṣe àfídíò àwọn wá ń sọ pé àwọn náà ẹ̀yin mùsùlùmí bí tẹ́ bá bàtàrà yín jẹ́ dé ẹlòmíì gan tó náà ń fọtí ló sẹ́ òun náà ń dá sí àwọn tó kàn wọ́n ti dípẹ́ ta ọ̀rẹ́ di àwọn tí ò ní túmọ̀ nú ẹ̀sìn àwọn tí ẹlòmíì tó yẹ pé ọ̀rọ̀ láti jọ ìmánì gan pẹ̀lú pé òkè kí ni stand mùsùlùmí ní rúurú nǹkan báyìí gan ok tó bá ti wájọ́ jásí pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ téèyàn bá mọ̀ yìí pé yóò máa dáriwó lẹ̀ mùsùlùmí máa ń wà tún sí ni tẹ bá rò pé tẹ bá ń sọ dáriwó báyẹn tẹ́ ń ṣe fídíò continuously tẹ́ ń ṣe episode 1 2 3 yẹn ipe ẹ sáfẹ́ pòfó kẹ́ni yóò tìràn mọ́ra rẹ̀ ní tí o ṣe ẹ fẹ́ kẹ́ni yìí kí wọ́n sọ nǹkan tí wọ́n máa ń pa yìí láti lè pílìsì ẹ̀yìn kí wọ́n tìràn mọ́ra wọn káwọn bó kọ ẹbí wọn jẹ́ kí wọ́n bọ́kọ ọ̀rẹ́ wọn jẹ́ because gbogbo fídíò tẹ́ ń ṣe yẹn ẹ fẹ́ kí wọ́n tìràn mọ́ra wọn lẹ́yìn ìgbé Al-Qur'ani dání tí wọ́n fi búra tẹ̀sí mọ́ kí mà kéèyàn búra nínú ẹ̀sìn tí ẹ bá ní wàláhì pé òun ò mọ̀ nípa nǹkan kan àbí tí ẹ bá ní wàláhì ń ṣe nǹkan báyìí tẹ̀mítẹ̀mí tó fi búra pé wàláhì máa ṣe nǹkan báyìí tó bá padà sí mọ́ sẹ́mi pé kàfàrà ni ọ ní kàfàrà tọ́sà àmọ́ tó bá ní wàláhì insha Allah máa ṣe nǹkan báyìí tó bá padà rí nǹkan yẹn ṣe mọ́ kò sí kàfàrà torí pé ọ ti sọ pé insha Allah ok mufti tó wá ní àwọn búra pẹ̀lú orúkọ Ọlọ́run sifatullah tó bá jẹ́ pé Al-Qur'ani ni wọ́n gbé dání yẹn pé tó bá jẹ́ pé àwọn bá mọ̀ nípa tó ṣe lágbájá gbogbo làánà Ọlọ́run ti ń bẹ nú ìwé yìí nínú tírà yìí kò máa jẹ́ táwọn asúnù ó Al-Qur'ani mo lérò pé Al-Qur'ani ni wọ́n gbé dání ok bí wọ́n bá búra báyẹn pẹ̀lú pé làánà ti ń bẹ nú Al-Qur'ani kò máa jẹ́ táwọn kílẹ̀ tó fẹ́ tó bá jẹ́ pé wọ́n bá wá padà wá ní èmi ni mo ṣe kí ni ó padà tó gbẹ̀yìn ẹ̀ pé ó ti wá jẹ́wọ́ báyìí o nígbà tó ti wá jẹ́wọ́ yìí o ní stroke tó jẹ́ pé nǹkan tó ní í ṣe pẹ̀lú brain nǹkan tó ní í ṣe pẹ̀lú many things ni tó ní í ṣe pẹ̀lú kẹ́jẹ́ òsínà lọ́bọ̀ míì kọ́lọ̀ ọ̀bá láàánú kọ́dá kan kó pèmí àti ìnáyọ̀ táwọn bá wá ń gbà wípé àwọn ẹnìkan ló sà wọn ìdùnnú ti bàbá yìí gangan ní pé kẹ́ fún wọn pé Ọlọ́run ọba láàánú tó mú wá Ọlọ́run lọ́kàn Ọlọ́run Yorùbá máa fi sàdúrà pé ẹni tí ó kú lọ́la Ọlọ́run má jẹ́ bá jà lẹ́nìí Ọlọ́run ló mú wá kọ́lọ̀ bá wa fún yín lálàáfíà kó bá wa gbé yín dìde tí ó bá jẹ́ wípé àánú Ọlọ́run àti mọ́fẹ́ èyí tí ì ṣe tán nítorí ṣe láyé síkù èèyàn mélòó nírú ẹ̀ máa ṣẹlẹ̀ síbẹ̀ àsìbáàbò ni kéèyàn orówó ná
ẹni bàbá oníwàsá àgbáyé mo ti kọ́kọ́ gbọ́dọ̀ yẹn rí wípé wọ́n ní ntójú ààrẹ lọ ń bẹ̀ báwo pé lọ́dún náà mọ̀nà kí ló tó wá jà ààrẹ lọ wọ́n ní ntójú ààrẹ lọ ń bẹ̀ ìgbà tí bàbá sọ rọ́ìmọ̀ ọ̀la bàbá oníwàsá àgbáyé ní ntójú ààrẹ lọ ní kéyìn kọ́rẹ́ èèyàn kéèyàn má wà rí èèyàn súgbà ẹ̀ ìpè kílẹ̀ fẹ́ jẹ sẹ̀fẹ́ yàgbẹ́ ni ẹ̀fẹ́ tọ̀ ni bó ti ṣẹlẹ̀ ìsúgbà yín lásán orí Ọlọ́run ọba ni ẹni tó bá sì ní nǹkan àjà lógún máa dé bá ẹni tó bá láwọn tí ó náwó ẹ̀ lọ́mọ gbàgbà kó bá kò sẹ́ni tá àdánwò yóò lè dé bá kò sẹ́ni tí ò ní smoke kí akọ́kọ́ sẹ́ni kíta òye yìí bá kún náná ní pẹ́ kọ́kọ́ ìrísẹ̀ kó mẹ́rin iná kẹ́yìn òun náà àdó kan ló bì àkọ́kọ́ náà yìí tẹ́ bá gùdù ní ogun sọ́mọ́ fà àdó gan gbé smoke báyàn sí àdó ń bẹ nú èròjà ooo ẹ̀yin ológun tẹ́yìn gan gbọ́ gan ọ̀yà kẹ́yìn kó ti járọ̀ wọn gan pé irọ́ ni tó bá jẹ́ pé wọ́n mọ ẹni yìí tó wá ní zikọ̀ sí yín àwọn lérò pé ilé làwọn wà gẹ́gẹ́ bí àṣírí tẹ́yìn náà ń tú ẹ̀yin náà nígbà tí wọ́n fa ìgbà tí kìíní ẹ̀ ṣẹlẹ̀ ní táwọn náà fi ń ṣe protection pé táwọn ń dè mára lábẹ́ ẹ̀sìn wa Ànábì sallallahu alaihi wasallam pé inna orúkọ wàtàmá ìmọ̀ wàtíwàlà ṣírìkùn kápẹ́ gèdè kádé nǹkan mára àti kásògùn fẹ́ síyàn ẹ̀bọ ni ṣírìkùn àdó yẹn ṣíríkù ni àmọ́ wọ́n ní làwọn ń lò ẹni wọ́n ní làwọn ń lò wọ́n fún àwọn náà ni àmọ́ nígbà tó ti wá ṣẹlẹ̀ sáfà àwọn yìí ntáwọn ẹ̀yìn nǹkan kakáfì àwọn rò pé ntáwọn níní àwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wí sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń ròyìn yìí ti ń wá sáwà lọ́pọ̀lọ́ ni pé àjò ni wọ́n ń ṣe gbogbo ntẹ́ rí wọ́n gbé àdó dẹ kòkó dẹ àbíkẹ́lẹ́ ni wọ́n tún gbé wá wọ́n gbé kòkó dẹ wá gbogbo ẹ̀ eré àjò lèmi sírò ẹ̀ mọ́ pé yìí ń ṣáájò yẹn ni tí wọ́n ní lọ́wọ́ ni wọ́n mú jáde tí wọ́n mú lọ́wọ́ tí wọ́n ní lọ́wọ́ ni wọ́n fi ṣáájò wọ́n tún wá tún àṣírí ara wọn fún yín débi wípé àjò yìí o ok ẹlẹ́yìn ló ṣèyàn èèyàn ló ṣèyàn èèyàn ló fi àdó jẹ́ káàárọ̀ àárẹ̀ ó ṣẹlẹ̀ sí wọn ṣé ẹnìyàn ó sì perfect yóò rí ṣe tán yóò tún wá béèrè èròjà tó fi ṣe wípé ẹ bá mú kinní yẹn kọ́lọ̀ ọba láàánú ọba tó ní àlàáfíà ọba tó máa fẹ́ dà lálàáfíà tó péye Ọlọ́run dákun mọ́sà bá wa fáwọn náà lálàáfíà ọlọ́jọ́ kan òṣèré wájú Ọlọ́run bá wa gbé wọn dìde sífà utama làbáṣà tọ̀húra insha Allah Ọlọ́run bá wa gbé wọn dìde májà wà ní dùbúlẹ̀ àìsàn àmọ́ tó ṣe wọn kò sí ẹni tí ò lè ní sókè at any time sẹ́ni tí ò lè ní bẹ́ẹ̀ ṣe wọ́n ṣe fídíò lórí wọn mo rọ̀ yín torí Ọlọ́run mo ròyìn torí Ọlọ́run tẹ́ ẹ̀ bá ro tàwa mùsùlùmí kọ̀ọ̀kan tá àwọn àfa àwa kọ̀ọ̀kan ni wọ́n lè fìdí ẹ̀ múlẹ̀ ni wọ́n lè jó yé àwọn abọ̀rìṣà pé àwọn eléyìí gan mùsùlùmí àwọn eléyìí náà gbádùn díẹ̀ náà lè fi yàtọ̀ àwọn abọ̀rìṣà ọ̀dà kan àwọn rò pé mùsùlùmí tó nítumọ̀ ní gbogbo àwọn tẹ́ ẹ̀ bá yé lọ́tún lọ́sì ìkọ́dẹ nǹkan mélòó gan ni wọ́n fi ṣe yín ẹ̀yin kan náà láńkàchífù ẹ̀yin kan náà làdó ẹ̀yin kan náà ní kódẹ ẹ̀yin kan náà ní àdó dẹ èwo gẹ́gẹ́ ni wọ́n lò mufti yìí wàláhì èyí tó súnmọ́ jù ni pé àwọn gbọ́n onímọ̀ pé ọ̀rọ̀ yóò débi ìdúró kí wọ́n provide tí wọ́n níjọ́ náà wọ́n ní àwọn rò pé àwọn ṣáájú ni pé ọ̀rọ̀ lé ni ẹ wá tún sọ̀rọ̀ kan tí ọmọ àfa kan báyìí tí wọ́n máa ń pè ní egun yẹn mi mọ Ọlọ́run bá ń samọ̀nà àfa náà má dà lámọ̀rí rẹ̀ rú tó bá jẹ́ pé ìfẹ́lẹ̀ bá ní ẹ wá ìfẹ́ yẹn níbàámu ẹ̀sìn wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó lóun ṣèlérí wípé ilé kan wà létí àlìjánà fún gbogbo ẹni tó bá jẹ́ wípé ó wà lórí òdodo àmọ́ ṣe sùúrù nítorí àríyànjiyàn àdìsí náà wà ní Sahih Bukhari gbogbo ẹni tó bá lè ṣe sùúrù lórí àríyànjiyàn ọ̀rọ̀ tó lè dáríwó ó wà lórí òdodo lóòótọ́ àmọ́ wá adásílẹ̀ àtàlà ilé kan dúró de ilé tí àlìjánà tó bá kò gédé wípé ẹ lè máa rí àwọn ọ̀rọ̀ kan sọ tí kálukú ọmọ kọ wípé kí láfa wa bá débi àdó kí láfa bá débi ìkódé àfa tó ló wọn pẹran àwọn eléyìí sáfà o ọ̀pọ̀lọpọ̀ yín náà yín tí kálukú yín náà nígbàgbọ́ sí nìyẹn ń tẹ́ nígbàgbọ́ sí tó bá jẹ́ pé lódodo làwọn náà provide fún yín wọ́n rò pé lé làwọn wà pé àwọn ọmọ ìyá mi làwọn ẹni yìí ní tí wọ́n ní jọ́nà ni wọ́n provide mi sì sọ eléyìí tí mo ń sọ yìí láti lè fi please anybody mo ń sọ gẹ́gẹ́ bíi pé ẹ jẹ́ káàdì wò yìí because mi ìmọ̀gbà tẹ́ ẹ fẹ́ sọ́dà kẹ́ máa wá retí wípé àwọn ẹnìkan dìde kí wọ́n lọ́tún kí wọ́n pé òsì kí wọ́n rojọ́ kò lè tàn wọ́n yẹ rojọ́ orú ẹjọ́ báyìí ẹni tà kọ́kọ́ gẹ́gẹ́ ni kẹ́ tàwídìí yín ni ẹ túnṣe
tàwíìdì ni kí kẹtún sí ọlọ́run ọba láàánú ọba tí ọlá ẹ̀ ga jùlọ mọ́sà mú àlàáfíà wá ọlá àjọ kan oṣù rẹ̀ wájú ọlọ́run ọlá bọ́lọ́run ọba ti tó gbogbo tó bá jẹ pé ọmọ ẹ̀dá náà ló ní sábà bí ẹ̀ ọlọ́run mọ bẹ́ẹ̀ mọ fàánù rẹ̀ bẹ́ẹ̀ báwa fi ṣe dárájà ipò tó ga fún yín ọlá àjọ kan oṣù rẹ̀ wájú ọlọ́run èyí tèmi lérò nìyẹn tó bá jẹ pé ọ̀rọ̀ àdó náà ni ẹ sọ ẹ jẹ́ kó ẹgbin ìmánì sí wọn lẹ́mìí pé ibi tẹ́ ẹ fura sí àìmọye ọ̀tá tẹ́ ẹ mọ̀ tá sì ń fẹ̀rín pàdé yín tọ́lọ́ sí ń kó yín yọ àìmọye ọ̀tá lẹ̀ mọ̀ àmẹ́mi lérò wípé àwọn kan lè notice èmi lérò wípé àwọn kan láìpẹ́ nẹ́tíwọ̀kù ni láìpẹ́ nẹ́tíwọ̀kù ni mi mọ́ fura sí àìmọye ọ̀tá tẹ́ ẹ̀ mọ̀ tá sì ń fẹ̀rín pàdé yín tọ́lọ́ sí ń kó yín yọ. ọlọ́run mọ́sà bá wa fún wọn ní àlàáfíà tó péye ọlọ́àjọ kan sọ̀rọ̀ wájú ọlọ́run ẹ̀mí àwa náà kò sẹ́ni tí ò lóye wípé jarahul qulubi la yunsa ọgbẹ́ ọkàn ó ní kí ẹnìkan ó jẹ́ onísábàbí wípé kéèyàn náà má lè nàró kéèyàn sì lérò pé kéèyàn ní sọ́nà wípé ẹni yìí mọ̀ ń pa ẹ̀ ẹni yìí lọ́wọ́ sí èyàn mọ̀ pé èyàn mọ̀ fíìlì pé àbẹ́yẹ̀ èyàn bá mi fíìlì nǹkan tí mo ń fíìlì ni pé ó lè rí bẹ́ẹ̀ wípé ó lè jọ máa dámọ̀ lóní sábàbí àmọ́ ẹni tẹ́ ẹ̀ wá ń rò sí wọ́n wá gbé Al-Qur'ani wọ́n wá búra kí lẹ̀ tó fẹ́ kó ṣẹlẹ̀ títà òye ìdìbò wa kúnná ó ti ṣẹlẹ̀ ok ṣé tábà wá jáde nísìsiyìí tábà ní èmi ni mo ṣe o hey tí a fara rẹ sùn lórí mídíà níjọ́ tẹ́ bá tí provocation bá lágbára tí mufti padà wá ní ok ọjọ́ ń sọ pé mi mo ṣe dá hey ọlọ́jà wa mùsùlùmí ambele tàṣe ẹni tó bá kú tó gun rẹ̀ ọ̀kan ni tí èèyàn sáré káyé rẹ̀ ó bàjẹ́ ní ìsọ̀rọ̀ ní ìrínisí ní ìgbọ́rọ̀ kalẹ̀ ní ìwòye sí èèyàn mufti ní jọmọlúwàbí gan ẹ̀rí sìn mi ìsọlé yìí o wallahu shahid ọlọ́run ọba mo búra lórúkọ ọlọ́run ọba láàyè pé ọlọ́run la yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu littaqwa pé ká sọ̀rọ̀ níbàámu ká sọ̀rọ̀ nípa déédéé ìjọmọlúwàbí hàn níbi ìgbọ́rọ̀ kalẹ̀ mufti náà ìjọmọlúwàbí hàn níbi ìrísí wọn kẹ́yìn ìjọmọ nìyẹn gbogbo tó máa ti wá lè ṣe tí wọ́n ti sọ alìsílámù yajubu man qabla tó bá gbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ àtàkì wọn kalẹ̀ tó bá gbé mufti kalẹ̀ kọ́dà tí ẹ̀ bá dijú báyìí tí ẹ̀ bá sì yín mú bí ẹ̀ bá lajú èyàn gbọ́dọ̀ gbọ́ mi létí nu pé ìwọ ni mo wá píkì mufti lè yóò píkì náà lẹ́ni tí ìbẹ̀rù ọlọ́run ọba tó wọnú ẹ̀mí wọn tí wọ́n fi ní gbogbo ohun tí mo ti sọ ṣé mo kó jẹ ní àbíkítẹ̀ náà wí ṣé mo kó jẹ náà ní sá tọ́ tí wọ́n bá kó jẹ nìkan kò sí sẹ́sẹ̀ kẹta gbé wọn lọ kò sí pẹ̀tísẹ̀ kẹta nìkan sọ torí pé kì í so kó ẹni wọn ò dákọ̀ fọ́fadà anybody wọ́n sọ̀rọ̀ tí wọ́n àmọ́ ìbẹ̀rù ọlọ́run ó wà nú ẹ̀ ó wọnú ọkàn wọn kò dẹ̀ túmọ̀ sí pé hello wa alaikum salaam wa rahmatullah alhamdulillah ẹ lọ get black seed oil sẹ́lù tẹ́wọ̀ àwọn tó ń ta nǹkan súnà wà ládùúgbò yìí ẹ lọ get abat sauda ẹ dábàá ti get ẹ ní ká máa lo síbì kan láàárọ̀ síbì kan lálẹ́ inshallah tíìsùmọ̀ kan láàárọ̀ lẹ́yìn oúnjẹ tíìsùmọ̀ kan lálẹ́ inshallah aláwọ̀ sẹ́ni rọrùn inshallah tẹ́ bá rí Sajaratu Mariam náà lọ sọ́dọ̀ àwọn tó àbí Sajaratu Fatima làwọn míì máa ń pè bẹ́ẹ̀ ni ẹ ti mọ̀ ẹ kàn dá sómi ẹ bá ti dá sómi lálẹ́ báyìí bá tó bá ti láàárọ̀ ọjọ́ kíkan máa mú díẹ̀ inshallah àbí kẹ́ get rose water
sẹ́rí ó ti àìsàn tó dé bá wọn yẹn àwọn èèyàn ẹ̀yìn èèyàn sẹ́rí jọ́ ti tiwọn dẹ̀hùn àwọn èèyàn tó lókọ bíi tiwọn táwọn náà ní kímọ̀ láwùjọ àwọn èèyàn tí tọ́lọ̀nfẹ́nu wọn tọrọ ìtì máa sábà sà wọn náà nù ẹni tí ó bá ní cancer ẹlòmíì ò ní prostate cancer ẹlòmíì ò ní BP ẹlòmíì náà máa rí sọ ẹlòmíì máa ní stroke gbẹ̀yìn náà ni ẹlòmíì máa fọ́ lójú Babangida dà ẹ rò pé òde yìí owó náà lọ mọ́ ni owó náà lọ àti irú wọn bẹ́ẹ̀ ọlọ́run dákun ọlọ́run torí tẹni tó dé la rí àti ní àti yín ọlọ́run máa fi wá sẹ̀sìn ọlọ́run máa sì fi wá rárẹ̀ ọ̀gá ọ̀rẹ́ tọ́lọ́run wá ṣe fún yín ni wípé ọlọ́run fi irú ẹ̀ kàn yín ọwá ní kẹ́ rówó ná ọwá yín àwọn èèyàn tì yín kí wọ́n máa súgbà yín ọ̀gá ọ̀rẹ́ tó tó sí kí ló dé wá kú tó ń ti síròkì kò sí síròkì ọlọ́run ọba ògbàgbà lọ́wọ́ yín ọlọ́run sọ yín dẹ́nẹ́sìn débi pé ẹ mọ̀ tẹ́ ń wí ẹ mọ̀ tẹ́ ń sọ tó máa fẹ́ gbọ́dọ̀ sí lẹ́nu ẹ̀yin gan làákọ̀tọ́ bọ́ brain yín ahọ́n yín ọ̀lọ́ Allah ọlọ́run dẹ́ fàyè ọpẹ́ lẹ́ẹ̀sìn mọ́ yé táwọn ọba wa mọ iye ẹ̀yin tẹ́ ń dìfẹ́ǹdì wọn ẹ̀yin dìfẹ́ǹdà sí ẹ̀yin ò sọ fún wọn ni pé bàbá àwa táwọn dìfẹ́ǹdì yín gan ìṣẹ́ tó ń ṣe wọ́gẹ̀ ọ̀gbádùn ṣe àdónà ni tiẹ̀ ṣe àdónà ni kò ṣe àdónà ni kúlùkùn mọ̀ rídán ilá mọ́sàfẹ́ ìta òtẹ́ kanú sọ nínú sàbúrà mo kàn ń sọ eléyìí torí pé bọ́yá ẹ̀ ń lérò yìí pé kẹ́ mọ́ ẹ sáfẹ́ so love kálẹ̀ bá mọ̀ pé bóyá wà loyalty síbẹ̀ yẹn bóyá mi mọ̀ níyàn yín wallahi ilẹ̀ àti mi mọ̀ tó tẹ́ ẹ bá rọrùn pé kéèkàn lágbára mi báyìí pé kẹ́kàn ọ̀dà sáàlì tí mo mí pé ẹ nídìí kẹ́ máa ṣe fídíò ẹni kọjá dé àdó ni kẹ́ máa bá rú mufti ẹ̀ ló kọjá mufti aládò láhùláwàlá kò yé yín pé Islam lẹ́ ń sọ lóko kò yé yín bẹ́ẹ̀ láì kò yé yín ọlọ́run bá ṣe oore kù fún wọn ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ọlọ́run má fi wọ́n ṣẹ̀sìn ọlọ́run mọ́sá fẹ́ni kọ̀ọ̀kan wọn lálàáfíà tó péye ọlájọ́ kan òṣèlú wájú ọlọ́run kí ẹlòmíì tí bá come across àwọn fídíò mi tí wọ́n bá ń ṣe lọ́wọ́ tẹ́lẹ̀ mi bá comment báyìí ẹlòmíì ní irú tó ṣe bàbá ọlọ́run gbé báwọn náà kankan ọlọ́run ní ọba tí ó ní àìsàn tí ìkápá ń bẹ ní ọwọ́ ẹ̀ òun dẹ̀ ló ní ìkápá ìwòsàn wẹ́rẹ́ báyìí ni tọ́lọ́run bá ṣe tán láti fún ẹ̀dá ní àlàáfíà mọ́tàlá tọmọsódà tọ́lọ́run bá wípé wọn ò ní fi wálẹ̀ láì ní máa rí kinní kan náà tí ẹ bá ti wà ní age of títí ń wọ 70 years lọ ẹlòmíì tí èjì wọn jọ rí bákan náà ẹlòmíì gan ò ti rí náà mọ́ súnmọ́ ọ̀rọ̀ dádínà wà sífàlà sáfìlì náà bọ́mọ ọmọ ẹ̀dí kí nǹkan bẹ́ẹ̀ máa wá ṣẹlẹ̀ káwa ní èkìdí báyìí lọ pàdé ọlọ́run ní tó tún wá burú ni yóò di ládàá tí a bá fẹ́ gbà lọ́wọ́ kẹsì máa ní tájẹ̀tì wípé kí wọ́n pè wọ́n kalẹ̀ kí wọ́n rojọ́ wọn kì í rojọ́ ọrú ẹ̀. wàláì mi ò ọlọ́mọ sábà wà fún wa ní àlàáfíà tí ó pé ọlọ́jọ́ kan sí ìwájú ọlọ́run gbogbo tí ẹ fẹ́ tẹ́lómi fẹ́ òun ni pé tíruwa bá jáde báyìí àbí tẹ́lómi náà bá jáde kama ní ẹni kan jẹ́wọ́ ẹni kan búra ẹni níjọ́ táwọn muhajirin àtàwọn ansọ́rí tí wọ́n ń jà tí wọ́n ń sọ̀rọ̀ síra wọn ní Madina Ànábì sallallahu alaihi wasallam ò pè wọ́n pé ọyá ìwọ rojọ́ ó ti tó ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ síra yín mọ́ Ànábì sallallahu alaihi wasallam wí àwọn ọ̀rọ̀ kan bẹ tó bá ti ṣẹlẹ̀ kò sí ẹjọ́ rẹ̀ ò sí èrò mọ́ àfi tẹ́yìn bá fẹ́ bá kan jẹ́ ẹ̀yìn ṣe àrígbà tó ṣẹlẹ̀ ṣẹ̀ríjọ́ náà ẹ̀yìn ṣe rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n jẹ́ mùsùlùmí táwọn tó bá jẹ́ pé lódodo ni ń tẹ́ ìmọ̀ nìyẹn wípé àwọn kankan bẹ táwọn fi sára táwọn ń lò fún ìṣúra nǹkankan táwọn bá wá rò ẹ̀ẹ́dẹ̀ fẹ́ tan kámẹ́rà kálukú ọgbọ ayé yóò ṣe dúró àdó làwọn lò eégún èèyàn làwọn mí ó padà máa lò fún protection pé àmọ́ táwọn afáàná rọ sínú àdó wọn padà jẹ́ wọn ládùúrà àwọn náà lò sẹ́ni bí a ṣe ń fa lọ́tún tẹ́ ń fa lọ́sì yẹn ẹ̀ ń bá gbàgbọ́ àwọn mùsùlùmí jẹ́ gan ni ẹ fi yókù lẹ̀ ọlọ́run ẹ mọ̀ dẹ̀ fẹ́ kẹ́ ẹ rí sìn wípé ògo yín ni mufti oore yín ni mufti wọn ò ní kí mufti kí wọ́n mọ̀ kí wọ́n kàn yín mufti ò ní sọ̀tàn wọn kí tàn yín ọmọ jáde lára wọn ẹ̀yin kan ọyọ ọmọ kéwu wọn ni kọ́dà ọmọ kọ́ ń kéwu ẹ̀yin káyì tó jáde ẹni tí ọmọ kéwu tọ̀ ẹ sì ní àwọn náà tó kọ́ ń kéwu tọ̀ sẹ́mọ̀ tẹ́ bá ti fẹ́ yẹ yéèyàn ẹ fẹ́ gbaso yára ẹni yẹn ẹni aláìmọ̀ ẹ sẹ́mọ̀ ẹ̀dẹ̀ tó fẹ́ kí wọ́n sún ṣe ìdọ́fà ara wọn pé àfa mi náà ní wọ́n kọ́ mi wọ́n wọ kíláàsì wọ́n kọ́ mi ní atu wọ́n kọ́ mi ní kíní kan ok ẹ̀dẹ̀ tó sọ pé wọ́n ọ̀ má ẹ̀ tó sọ tọ́mọ kẹwàá bá ti wá mọ̀ tálámọ̀ iyì yín ni lẹ́ni tọ́lọ́wọ́n bá pọ́n wọn lé láwùjọ
tí kálukú ọmọ bẹ lọ́hùn wípé wá ìtẹ́ni yìí ò jẹ́ tí ò jọmọ kí wa wá ìtẹ́ni yìí ò jẹ́ ọmọlé wa wá ìtẹ́ni yìí ò jẹ́ ìyẹn wa wá ìtẹ́ni yìí ò jẹ́ ara wa ìrọ̀pẹ́ ẹ̀ tán náà rí ni ó dà pé àwọn yẹn kan gan ẹ̀yin gẹ́gẹ́ làṣàṣì wọ́n ń sàṣìyìn gan pé ògùn yín ni àmọ́ igi yín ni tó ti ṣèso ẹ máa kóbò ìrọ̀pẹ́ rí sí. Bóyá ẹ kọ́ sẹ́sẹ́ kẹ́ máa rí sí kẹ́ máa rò pé ok tẹ́ bá ní kẹ́ ka mẹ́ni méjì mẹ́ta mẹ́rin aṣọ yìí wo ló dàbí aṣọ yìí bí ẹni tára ayé nífẹ̀ẹ́ sí báwọn ẹ̀dẹ̀ tọ́lọ̀ bá jọ wá ẹsẹ̀ méjì tẹ́mi wá ẹsẹ̀ méjì tó kù tí mo rí pé mufti sẹ́yìn ẹ máa tẹ̀lé mi bóyá lálẹ́ yìí inshallah méjì yẹn eléyìí lè méjì tó fẹ́ ní kímọ̀ jùlọ tó fẹ́ ní ẹ dákun mọ̀ ọ̀rọ̀ yín torí Ọlọ́run ẹ má fún ẹ lè ọ̀rọ̀ yín mọ́ torí Ọlọ́run mọ̀ ọ̀rọ̀ yín torí Ọlọ́run mo fi ọba tó ní ayé tó dá ọ̀run ọba tí máa kó ẹ̀dá yọ lórí ìkéyìí ìpèníjà lórí ìkéyìí àdánwò mo fi bẹ̀ yín àtìmí àtìyín Ọlọ́run kó ṣe wálé ní àánú ẹ̀ kó ṣe wálé ní ìkẹ́ ẹ dákun torí Ọlọ́run ẹ má kẹtẹ́ ẹ bá ń jáde tẹ́ ẹ ní ká máa àfikún wọn jẹ́wọ́ àdó àbí kẹ́ máa bà wọ́n jẹ́ kẹ́ máa gbé àwọn fídíò wọn kan jáde tẹ́ ẹ bá taari Yorùbá níta bá taari alẹ́ ẹni lọ́pọ̀ tán sáà lè ríra lọ́wọ́ mọ́ rárá ẹni yìí ní wèrè díẹ̀ kí ni tiẹ̀ pẹ̀lú sufi onísufi rárá sufi tọ́jọ́ mọ́ tí ẹ bá jọ ní sufi bí wọ́n jọ ní sufi mufti bọ́dí sufi ni wọ́n àti kọ̀kínní àti kọ̀kejì bọ̀ tabaró dodo ẹ̀sìn wa ló ní ká sòdodo ẹ̀sìn wa ló sì ní ká pàkíyèsí Ọlọ́run dẹ̀ kó dẹ̀ wà níyàn mi kó wo ohun tí mo fi sọ náà ni wípé Ànábì sànà sọ wípé iṣẹ́ olóore tọ́lọ́lá ju kéèyàn gbààwẹ̀ lọ tọ́lọ́lá ju kéèyàn kírun lọ tọ́lọ́lá ju kéèyàn ṣe sàárà lọ òun ni kéèyàn ṣàtúnṣe ìsìláhù sáà ti bẹ́yìn kéèyàn gbìyànjú àti ṣàtúnṣe láàrin oníjà méjì bí mo ti sọ yìí náà kọ́lọ̀ ń wọlé àánú ẹ̀ kó bá ń fi sínú mizanu hasanati mi ò lérò pé bóyá yín kíní kan nǹkan ní àbí kíní kan bóyá àbí kò sí nǹkan kan tẹ́yẹ nìkan kan retí lọ́wọ́ ẹnìkan mọ́ bó ṣe ń lọ yẹn ẹ̀ẹ́dẹ̀fẹ́ fomi panẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tẹ́mẹ̀dẹ̀ lérò pé ó yẹ kí wọ́n lè sọ̀rọ̀ síbi tọ́rọ kọ́rọ̀ lọ kálukú náà máa tinú láti lè bẹ́ni tó jẹ́ the right person tó yẹ kí wọ́n bá wíwí pé ẹ̀sìn tìràn mọ́ ẹ̀sìn tìràn ẹni tẹ́ ẹ̀ ń tìràn mọ́ yìí gan ẹni yìí ọ̀sọ́ aburú kan nípa yín rí gan. no mi sọ pé àdó àti kó dẹ àbí mi sọ pé àdó èsè àrọ́mù nínú ẹ̀sìn kí lẹ fi ṣe ẹ lè fàdó mú mi ẹ lè fàdó jẹ ráìsì tó bá jẹ pé lè tí òní síbí yín àlẹ́ àsìlòkù lè ṣe ìyàlẹ̀ ìbá àṣàmọ̀ pé ìpìlẹ̀ gbogbo nǹkan ẹ̀tọ́ ni ká máa lò ó lọ lópin ìgbà tó bá jásí pé ẹ̀sìn ò bá ti harama ẹ̀ ìkódẹ kì í sàrọ́mù kí lẹ fi ṣe ní Islam fẹ́ gbé yẹ̀wò sẹ́ẹ̀ fi rin tí ni tó bá yẹ pé tí bá máa yún yín tẹ́ẹ̀sì kan kí tí yín ó dìgbẹ̀yìn ẹ lè fi rin tí ẹ lè fi ta yín ìkódẹ kì í ṣe tí mùsùlùmí ò lè àtúnṣe lè mí rí sí o wàláhì àtúnṣe ni mo rí sí wàláhì ilẹ̀ àṣìm tẹ́ bá rò pé bóyá bò sí ni mo ṣe ok brother Kabir Ayọ̀dèjì Abọ́lọ́rẹ́ ṣé kìí ṣe àfa ègùn yìí ni ẹ má bínú ègùn wọn máa lẹ́gùn nìyí àfi gan ẹ sáà máa ń rí kọ́ọ̀dù káàkiri ẹ kàn fún ẹ lè ọ̀rọ̀ tó ẹgbẹ́ yìí ni o ok kí ni ẹ̀jẹ̀ ti bómi tẹ́lẹ̀ gan ni dámì wèrè kí ni tẹ pẹ̀lú ọ̀rọ̀ Sufi bóyá fa yìí ni ọlọ́run fọlá nù kọ́ torí Abọ́lọ́rẹ́ ọ̀rọ̀ àpáfà yẹn náà ló ń já Abọ́lọ́rẹ́ lérò bẹ́ẹ̀.